Jẹ́nẹ́sísì orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà lẹ́yìn ìyàn tí ó tètè kọ́ mú ní ọjọ́ Ábúráhámù. Ísákì sì tọ̀ Abimélékì ọba àwọn ará Filistia lọ sí Gérárì. Olúwa sì farahàn án, ó sì wí pé, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ó wí fún ọ, máa ṣe àtìpó ní ilẹ̀ yìí, èmi ó sì pẹ̀lú rẹ, èmi ó sì bùkún fún ọ, nítorí ìwọ àti irú ọmọ rẹ, èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. Èmi ó sì mú ara tí mo bú fún Ábúráhámù bàbá rẹ ṣẹ, èmi ó sì mú irú ọmọ rẹ bí sí i bí ìràwọ̀ ojú ọ̀run, èmi ó sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ, àti nípasẹ̀ irú ọmọ rẹ ni á bùkún gbogbo orílẹ̀-èdè ayé. Nítorí tí Ábúráhámù gba ohùn mi gbọ́, ó sì pa ìlọ̀ mi, àṣẹ mi, ìlànà mi àti òfin mi mọ́. Ísákì sì jókòó ní Gérárì. Àwọn ọkùnrin ibẹ̀ náà bi í léèrè ní ti aya rẹ̀, ó sì wí pé, arábìnrin mi ni, nítorí tí ó bẹ̀rù àti wí pé aya mi ni. Ó ní kí àwọn ọkùnrin ibẹ̀ náà kí ó má baà pa mí nítorí Rèbékà, nítorí tí òun ní ẹwà láti wò. Ó sì ṣe, nígbà tí ó jókòó níbẹ̀ pẹ́ títí, ní Abimélékì ọba àwọn ará Filistia wo òde ní ojú fèrèsé, ó sì rí i, sì kíyèsí, Ísákì ń bá Rèbékà aya rẹ̀ wẹ̀. Abimélékì sì pè Ísákì, ó sì wí pé, kíyèsí, nítòótọ́ aya rẹ̀ ní í ṣe. Ìwọ àti ṣe wí pé arábìnrin mi ni. Ísákì sì wí fún un pé, nítorí tí mo wí pé kí èmi kí ó má baà kú nítorí rẹ̀. Abimélékì sì wí pé, kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí? Ọ̀kan nínú àwọn ènìyàn ìbá lọ bá aya rẹ̀ ṣe ìṣekúṣe ńkọ́? Ìwọ ìbá sì mú ẹ̀ṣẹ̀ wá sí orí wa. Abimélékì sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Olúwa sì bùsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ sí iwájú, ó sì ń pọ̀ sí títí ó fi di ènìyàn ńlá gidigidi, nítorí tí ó ní agbo àgùntàn àti ìní agbo ẹran ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀. Àwọn ará Filistia sì ṣe ìlara rẹ̀, nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, àwọn ará Filistia dí wọn, wọ́n sì fi erùpẹ̀ dí wọn. Abimélékì sì wí fún Ísákì pé, lọ kúrò lọ́dọ̀ wa, nítorí tí ìwọ lágbára púpọ̀ jù wá lọ. Ísákì sì ṣí kúrò níbẹ̀, ó sì pa àgọ́ rẹ̀ ní àfonífojì Gérárì, ó sì jókòó níbẹ̀. Ísákì sì tún wa kànga omi tí wọ́n ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, nítorí tí àwọn ará Filistia ti dí wọn lẹ́yìn ikú Ábúráhámù. Ó sì pe orúkọ wọn gẹ́gẹ́ bí orúkọ tí bàbá rẹ̀ sọ wọ́n. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì walẹ̀ ní àfonífojì nì, wọ́n sì kan kànga ìsunbomi níbẹ̀. Àwọn darandaran Gérárì sì ń bá àwọn darandaran Ísákì jà wípé, tiwa ni omi náà. Ó sì sọ orúkọ kànga náà ní Ésékì, nítorí tí wọ́n ń bá a jà. Wọ́n sì tún wa kànga mìíràn, wọ́n sì tún jà nítorí èyí náà pẹ̀lú. Ó sì sọ orúkọ rẹ̀ ní Sitna. Ó sì ṣí kúrò níbẹ̀, ó sì wa kànga mìíràn, wọn kò sì jà nítorí rẹ̀. Ó sì pe orúkọ rẹ̀ ní Rehoboti. Ó sì wí pé, ǹjẹ́ nígbà yìí ni Olúwa tó fi àyè fún wa, àwa ó sì máa bí sí ní ilẹ̀ yìí. Ó sì gòkè láti ibẹ̀ lọ sí Beerṣeba. Olúwa sì farahàn ní òru ọjọ́ náà, ó sì wí pé, èmi ni Ọlọ́run Ábúráhámù bàbá rẹ, má ṣe bẹ̀rù, nítorí tí èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì bùsí fún ọ, èmi ó sì mú irú ọmọ rẹ rẹ̀, nítorí Ábúráhámù ọmọ ọ̀dọ̀ mi. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì fa àgọ́ rẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wa kànga kan níbẹ̀. Nígbà náà ni Abimélékì tọ̀ ọ́ láti Gérárì lọ, àti Ahusati ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, àti Fikoli olórí ogun rẹ̀. Ísákì sì bi wọ́n pé, nítorí kí ni ẹ̀yin ṣe tọ̀ mí wá? Ẹ̀yin ṣàkórìíra mi, ẹ̀yin sì ti lé mi kúrò lọ́dọ̀ yín. Wọ́n sì wí pé, àwa rí i nítòótọ́ pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Àwa sì wí pé, ǹjẹ́ ní ìsinsìnyí jẹ́ kí ìbúra kí ó wà láàrin wa, àní láàrin tàwa tirẹ̀, kí àwa kí ó sì bá ìwọ dá májẹ̀mú, pé ìwọ kì yóò ṣe wá ní ibi, bí àwa kò sì ti fọwọ́ kàn ọ́, àti bí àwa kò sì ti ṣe ọ́ ní nǹkan bí kò ṣe rere, tí àwa sì rán ọ jáde ní àlàáfíà. Ní ìsinsìnyí ẹni ìbùkún Olúwa ni ìwọ. Ó sì ṣe àsè fún wọn, wọ́n sì jẹ, wọ́n sì mu. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì búra fún ara wọn. Ísákì sì rán wọn padà lọ, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ ní àlàáfíà. Ó sì ṣe ní ọjọ́ kan náà ni àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì wá, wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n wà, wọ́n sì wí fún un pé, àwa kan omi. Ó sọ orúkọ rẹ̀ ní Ṣébà. Nítorí náà ni orúkọ ìlú náà ṣe ń jẹ́ Beerṣeba títí di òní. Ésáù sì di ẹni 40 ọdún nígbà tí ó mú Júdítì ní aya, ọmọbìnrin Béérì ará Hítì, àti Báṣemátì ọmọbìnrin Élónì ará Hítì, ohun tí ó ṣe ìbìnújẹ́ fún Ísákì àti fún Rèbékà.